ojú ẹkùn pọ́n ìlú ẹkùn lè. Ojú ẹkùn pọ́n ìlú ẹkùn lè. Bálámọ̀ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Èní àrò. Student ni wa. Ilé ìkọ́ la dẹ̀ ti wá. So wàá wá fún excursion nílùú yìí. Sọ èdè mọ̀ ọmọ anywhere níbà. So wàá ní lábẹ́rẹ́ lọ́wọ́ yìí tábà lè. Kí Yorùbá alágbàṣẹ́gun tapá tó ẹ tó gbóko fún lọ́gẹ́. Sẹ́yìn bá ti àṣùwà wáyé pé òòṣà yẹn o, àwa máa gbé kékeré nìtọ̀ lówó. Ẹ mọ̀ pé àwọn pípù tó wá láǹtẹ̀ kò ní oníṣẹ́ burúkú kan tó wá ṣe. Wọ́n dé lọ́jọ́ kìíní àná, wọ́n dọ́nu fún wa, àwọn kọ́lé epo, àwọn kọ́lé ìwòsàn fún wa, àwọn kọ́lé ẹ̀kọ́ ọ̀fẹ́, àpọ̀nmi ọ̀fẹ́. Nǹkan tá a rí yọ̀ ọ̀dà. Wọ́n tún bá ṣe bàbá máa rí rẹ̀, wọ́n tún máa mú náyà. Ṣébí lára yín náà ló mú àwọn kinní wọ̀nyí wá lọ́jọ́ kìíní àná, àbí kìí ṣe lára yín ọ̀dọ́ ni. Wọ́n ṣe gbogbo pálapàla tẹ̀ ń ṣe nílùú. Pálapàla yẹn sọ pé ẹ̀yin wá tẹ̀yìn wá sí ìlú o, ẹ̀yin fáfáfá yẹn fẹ́ wá tùlú ṣe. Ìlú tẹ̀ fẹ́ sọ pé ẹ̀yin wá tún ṣe fún wàhálà. Ṣé ká máa wọlé tìrìtì, ká máa lámú ìyàwó níyàwó, ká máa dádúbẹ̀rẹ̀ sídìí òkè, ká máa ṣe. Sọ́gbà I can't sọ́dọ̀ ìka ìdáhùn village Lagos don't check for village for here. Tá a bá ti fún yín lówó, a máa wọ bí a máa gbé òòṣà yẹn. Ṣé o ti wà lọ yín báyìí? Ṣé ìgbóná tó bá jẹ́ pé sàkà ìwọ ló gbẹ́jà dání lẹ́yìn wà fún. Orúkọ tó wà náà tó wà lẹ́yìn ẹ́ àbẹ́ ó ti lọ lóyìnbó láìmọye ìgbà nígbà tá a gbọ́ rí. Sórí ìwọ náà tó wà àfẹ́ kó kú sínú ìlú yìí àbọ̀ fẹ́ kú sínú òṣì. Tala náà tala gbálétí talétí ń wo. Ohun tiẹ̀. Ẹ wo jẹ́ kí mo sọ fún yín o bá ń gbé ìwé òṣàkọ tó jẹ́ pé àwọn akọ́tà àjọmọ̀ ìlú àmọ́ fi ṣàkọ ní pípé yẹn kan bá bẹ́ sí wa. Ó jẹ́ pẹ̀lú yín mi máa bá etí ilé wọn. Lórí ọ̀dọ̀ kẹrin ẹdí méjì kí ni obì ni. Ẹ sọ èèwọ̀ òrìṣà yẹn fún wa. Ṣebí yìí náà lẹni bọ́mọdé ò bá bá tán yóò bá àrọ́bá. Bẹ́ẹ̀ni àrọ́bá sì rí bàbá àtàn ni.